A kú dédé wòyí, mo kẹ́yìn bàbá mi nínú ilé, mo kẹ́yìn ìyá mi níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé. Ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ní di, porogodo ayé ò ní lù fún wa jó, ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín wa. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé lóko lẹ́yìn odi, ẹ̀yin tẹ́ wà ní diaspora, ẹ̀yin tẹ́ wà ní ilẹ̀ aláwọ̀ dúdú tí a wà yìí náà. Àwa tá bá ń ṣiṣẹ́ ìjọba, ọkọ̀ ọba àdàbà ò ní sá wa lẹ́sẹ̀. Àwa tá ń ṣiṣẹ́ ọwọ́, àtàjèrè, àní ṣiṣẹ́ ẹjọ́, àní ṣiṣẹ́ ọ̀ràn, àní ṣiṣẹ́ gbà. Àwa tá ń ṣiṣẹ́ tá ń ta ọjà káràkátà, àtàjèrè la máa tà. Ẹ̀tà ló kọ́kọ́ ń tà, ọmọ ẹranko tó ta tiẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, nǹkan ò ní sẹ̀mí yín. Ọmọ aráyé ò ní fi ẹgba fún wa lóúnjẹ jẹ. Àìsàn tí ò gbóògùn, Ọlọ́run ní fi kàn wá. Àìsàn rọpárọsẹ, Ọlọ́run jẹ́ kí atẹ́gùn burúkú kó fẹ́ lù wá. Eléyìí tí mo mú wá fún wa lónìí, ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Òun náà ni oògùn ìwòsàn ẹ̀gbà. Àìsàn ẹ̀gbà, ìwòsàn ẹ̀ náà ni mo mú wá fún wa lónìí. Kí wọ́n pè ní ẹ̀gbà? Ẹ̀gbà ni rọpárọsẹ. Rọpárọsẹ táwọn olóyìnbó ń pè ní stroke. Báwo la ṣe lè tọ́jú àìsàn yìí? Gbogbo àwọn tó bá wà nínú ìpèníjà àìsàn yìí, Ọlọ́run á fi omi ara yín, ẹ̀jẹ̀ ara yín, Ọlọ́run á bá yín dá padà sáàyè ẹ̀ àti iṣan ara yín. Mi ò bẹ́ lọ́hùn àìsàn yìí fún ọ̀tá mi, áńbẹ̀lì tàsé ọ̀rẹ́ mi, torí pé ẹni tí àìsàn yìí bá ń ṣe tẹ́ bá wà lẹ́gbẹ̀ẹ́, ẹ bá káàánú. Torí nígbà tí àìsàn yìí ṣe ẹni tó súnmọ́ mi, omi ẹkún gbọ̀n mí, ẹni tó ti lè gbé nǹkan tí ò wá lè gbọ́wọ́ mọ́, ẹni pé tó lágbára ni. Ẹni tó ń ṣeré jáde tí ò wá lè ṣeré jáde mọ́, ẹni pé tó lágbára ni. Wàláhì tó lágbára ni. Ọlọ́run ní fi atẹ́gùn burúkú, Ọlọ́run ní fẹ́ lù wá. Ọmọ aráyé ò ní fi atẹ́gùn burúkú lù wá. Nílò gbàdé àìsàn burúkú, porogodo ayé wà nílùú fún wa jó. Eléyìí tí mo mú wá fún wa lónìí, òun náà ni bí a ṣe lè tọ́jú àìsàn yìí, ẹ̀gbà tá mọ̀ sí rọpárọsẹ stroke. Ọ̀pọ̀lọpọ̀ wa a máa fojú kéré nǹkan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn a máa fojú kéré nǹkan tó sì jẹ́ pé oògùn ni. Ẹ̀wọ̀n tó wà lọ́wọ́ mi, a lè fi prevent rọpárọsẹ. Tẹ́ bá dé nínú àgbàlá àbí tẹ́ bá ń tà olúweje ojú ẹyẹlé, ẹyẹ kan já ẹyọ bí 12 àbí 11, ẹ dà sẹ́nu kẹ́ fomi lò. Atẹ́gùn burúkú stroke, ẹ má bínú, atẹ́gùn burúkú stroke kò ní kọlù wá tá bá sábà ń lo kìnní yìí. Ẹni tẹ́ bá wá rí pé ó ní ìpèníjà stroke, tó ní stroke, má jẹ́ ká dààmú jìnnà. Ẹni tí mo ń sọ yìí, ní tá fi tọ́jú ẹ̀, òun náà ni mo mú wá fún wa lónìí. A bá ìwọ tí stroke mú tó ń gbọ́ mi báyìí, a bá wọn náà lára mu. Pẹ̀lú ògo Ọlọ́run, ẹni tí mo ń sọ yìí, oṣù 2 ó dìde padà, ó ń rìn. Kódà tí wá lẹ́ni tí mo ń sọ yìí, ẹ lè mọ̀ pé nǹkan kan ṣe mọ́ lénìí. Wàláhì, ẹ lè mọ̀ pé nǹkan ṣe mọ́. Ó ṣe é ṣe kẹ́ni tí mo ń sọ yìí náà ká máa wo program yìí, ó ṣe é ṣe ká máa wò ó. Tá máa wò ó, àwọn náà ó ṣe é ṣe ká comment lórí program yìí. Ẹ bá mi lọ wá omi irú tí a mọ̀ sí, irú kọ́ ni locust beans àbí? Tá mọ̀ sí locust beans water, òun náà lẹ́ ń wò yìí. Ó wọ́n o, ká tó lè rí omi yìí, ó wọ́n. Àmọ́ tá bá rí omi yìí, omi irú yìí nìkan náà ni. Ó nìkan ni o, bàbá, ẹ̀yin màmí tẹ́ ń wò mí, wàláhì ó dájú, omi irú nìkan ni. Àmì Elédùmarè ó dájú jùlọ. Ẹni mo sọ pé ẹni tí mo ń sọ tí ó ṣe é ṣe ká máa wò mí, èèyàn mi ni, ẹni tó súnmọ́ mi ni. Wọ́n sọ pé ẹni tó súnmọ́ èèyàn bí kásán ọrùn,
ẹni tó súnmọ́ mi ni n tá fi wòsàn ni omi irú yìí nìkan náà ni bàbá kò jù bá ń lọ. Ẹ jẹ́ ká máa dáàbò bo ara wa lọ́wọ́ àìsàn burúkú yìí. Lọ́pọ̀lọpọ̀ wa owó là ń wá, oògùn owó, oògùn bíbò àṣírí. Ẹ dákun tá bá ń wá gbogbo àwọn oògùn yìí, ẹ jẹ́ ká máa wá àwọn oògùn tó jẹ́ pé atẹ́gùn burúkú ò fi ní kọlù wá. Òun náà ni tẹ́ ń wò lọ́wọ́ mi. Kò ná wa lówó rárá. Ẹyẹ kan mú ẹ já lára ìyá ẹ̀, ẹ dà sẹ́nu bí 11 àbí 12, ẹ dà sẹ́nu, ẹ dà sẹ́nu, ẹ dà sẹ́nu, ẹ mí, ẹ lè fómi lò ó. Òun ní kò jù báyìí lọ. Bó ṣe wà tá bá ń lọ travel, ẹ mẹ́yọ̀ kan ẹ sọ sẹ́nu. Ẹ mí, kò sí tó fi ń ṣèyàn. Ó máa ń dáàbò bo èèyàn lọ́wọ́ ewu burúkú. Báwo la ṣe máa lò ó? Omi irú yìí a máa lò ó ní ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́. A lè rí 5 litre, a lè rí 10 litre. Ó máa ń rùn o. Pẹ̀lú mí kórìíra. Ẹni tí mọ́tò bá sì gbá, òun kọ́ ni ó mú nọ́mbà. Àtèmi àti yín, àìsàn burúkú ò ní kọlù wá tọmọtọmọ tẹbí tará. Kí la fi máa lò ó? Ẹ lò wá rú kọ́ọ̀pù báyìí, ìdajì kọ́ọ̀pù yìí ẹ máa lò ó ní àárọ̀, ọ̀sán, alẹ́ fún ẹni tí ó bá ní stroke yìí. Pẹ̀lú ògo Ọlọ́run àtàtìlẹ́yìn àwọn tó ní ayé, ẹnìyàn ó dìde padà. Ẹnìyàn ó dìde padà bí ó ṣe jẹ́ nìyẹn. In case of those that didn't understand Yoruba language very well, what I would like to share with you people today is how to treat stroke. How to treat stroke. Welcome to my channel. My name is Dr. Abiz Abolade. Wherever you are watching this program, please, if you are watching this program for the first time, don't forget to subscribe to this channel. Help me share this program. Drop your comments and like it. God bless you. What I brought today is how to treat stroke. How to treat stroke. Go and look for locust beans water. Yoruba call it omi iru, locust beans water. Locust beans water. Go and get it. For those that have stroke, go and get this water, locust beans water. If you want to drink it, just take the half of this cup. Drink it morning and night, afternoon and night, 3 times in a day. Just drink this water. This seed is good for stroke. It's good for prevent stroke. Just take 12 of this seed or 11. Swallow it. Use water to drink water after. You can swallow it. You can use water. You can use your saliva to swallow it. It's good for stroke. To prevent stroke. It's good to prevent stroke. That is it. Locust beans, only locust beans water. Only locust beans water. Try it. Try these tips. Try it. Good for stroke patients. Just ordinary locust beans water. Not drink it 3 times in a day. 3 times in a day. That is it. If you are watching this program, please don't forget to subscribe. Help me share this program. Drop your comments and like it. My name is Dr. Abiz Abolade. Thanks for watching. Bye.